tí ń rodò ẹ súnmọ́ bí mo gbé e dé kékulé ó gbọ́ kó sọ fún toko wípé ọmọ Yétúndé olókìtì bí ọ̀bọ òsì gbòǹgbò ọ̀nà ẹ̀kú àlejò ẹsẹ̀ ibi ẹbí mi sí ní Waterside ni mò ń lọ lọ́wọ́lọ́wọ́ níbo ni ìlú ọ̀nì náà ni ọmọ elétí ẹ súnmọ́ bí kí ẹ wá gbọ́ ẹni tí ń ṣayẹyẹ ọlọ́ni ọ̀fọ̀ ni aláyélúwà ọba wa alhaji abdulfatai abidakun ọlálẹ́kan òbíkọ̀yà ló ń ṣe 5 years anniversary rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílé lóko lódò lẹ́yìn odi lèyí ti tọ̀ka pé èyí ṣára ọ̀tọ̀ ẹ ń wò àyà ẹlẹ́rùbẹ̀rù yèyé oge ti gbogbo ìlú ọ̀nì pátápátá chief mrs adékọ̀yà ọmọwùnmí lónìí máa sọ wípé February 11 ni ẹ̀yin ènìyàn wa òun láláre ó jàgbà tí pẹ́pẹ́yẹ ó pọnmọ àwáwí kọ́ ayọ̀ awégele èṣìṣẹ́ adéfìlà àwọn ìrà wá sọ pé kí ló ṣubú làwọn ọba rí afẹ́ṣayẹyẹ ọdún tí wọ́n dórí ọba ọdún márùn-ún èé ṣe kékeré nílẹ̀ yìí ọ̀rọ̀ bàbá tọ́pẹ́ lọ́mọdé lágbà tọkùnrin tóbìnrin onílé àtàlejò la pè síbi àjọ̀dún náà. ọlọ́ni o aláyélúwà ọba abdulfatai abidakun ọlálẹ́kan òbíkọ̀yà ń ṣe 5 years anniversary rẹ̀ ní February 11 tó bá di February 12 àwọn olóyè wa yóò yan oyè lọ́dọ̀ kábíyèsí ọba wa bí ẹni tó rán mi níṣẹ́ bí yèyé oge adékọ̀yà mọ́wùnmí ọ̀túnba ẹnjìnìà ọlábọ̀dé babátúndé ògúnbámọ́wọ́ ọ̀túnba fọlárunṣọ́ ọlábọ̀dé tọwọ́láwí chief mrs ogun adé olúyẹmísí olúfúnmiláyọ̀ ọ̀túnba adésínà adéníyì bello alhaji adétáyọ̀ oyènáìkè ọ̀túnba bámidélé ọládipúpọ̀ ọláolú ṣíbíṣù ṣakiru adébọlá ọ̀túnba mọ̀ṣúdù mufutawu ọ̀túnba mábàyọ̀mí jẹ́ benjamin ọmọdára àti yèyé yétúndé ọ̀rọ̀ olúwa nálà òjèrè oyè àmọ́rílọ́lá olódùmarè ọba wa mo kí yín kú ayẹyẹ ẹ ṣe ọdún 10 ogún ọdún ogójì ọdún 100 ọdún jù bẹ́ẹ̀ lọ lórí oyè mo ṣàmì ńlá nítorí igi wá gbogbogbò ọ̀túnba táyé ṣe chief Samson Bello ni mo ṣe fẹ́ máa kì í kábíyèsí ní oríkì tó ṣára ọ̀tọ̀ ọmọ àdàgbàjọ pé òkùnkùn sọmọ jẹ́nẹ́jẹ́nẹ́ òkùnlá ipò yìí bámu abójúdáròrò nínú ṣágo ọmọ ọ̀pẹ́lù ju ọmọ aláramọ́kọ àpá àṣà ọ̀pẹ́lù ju àbìdí ragbamu ọmọ ọkọ̀ ọmọ akọ̀sà ọmọ ọkọ̀sà rọ́mọlò mìíràn ìdẹ́jà ọmọ ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń dorí ìgbẹ́ afẹ́fẹ́ tí ń ṣe owó oko wẹ̀lẹ̀ ọba abdulfatai abidakun òbíkọ̀yà o ṣe bí ìwọ̀ṣẹ́ lọmọ ìgbẹ̀yìn kò mọ̀nà bó bá dọjọ́ orò wọn ní kànáà má wá tànà bá wá orò yóò gbé ọmọ ògùn àwẹ́rẹ́ owó ọlọ́nà ọ̀la onílé kọ̀gù ọ̀nà ọ̀run ègbè lẹ́yìn ọmọ òrukàn ọmọ ẹlẹ́sẹ̀ ajùwàrà ọmọ ajùwàsúwà ọmọ olúwa sápè adùnrùnbẹ̀rẹ̀ ogun ọmọ apènà oòdùà ọmọ ọlọ́mọrò òdèjà kin ọmọ owó náà kọ ìrèjú jẹ ọmọ aṣòṣùkárò abẹ́rẹ́ iná gorí ọmọ ìlú ààrẹ yẹta àròkò tán ẹyẹ kúkú ṣe bẹ́ẹ̀ ẹ̀fọ́ lọ ọmọ ẹrẹ́lùwà bíyè ọmọ olùpọ̀ ẹ̀yàn ọmọ ìgòdò àròwò rẹ̀ ọmọ agbọ́dọ̀ ìdẹ̀yànkó ìlú ọ̀nì onídìí ìbàjẹ́ láyéláyé gbogbo àwọn baálẹ̀ mọ kí yín o arára mi ìtún olúwo ìtún ògùn tíṣanlú démọlú sílótù ìgbódilé tílágbà aláyélúwà tí ń ṣe 5 years anniversary yìí ọba abidakun òbíkọ̀yà ẹ ó ṣe púpọ̀ rẹpẹtẹ o bí wọ́n bá wá bí yín pé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé ìdòwú iye ni ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ ìwòpẹ́ àjídà gan lèmi ìdòwú ọmọ ogun bẹ́ẹ̀ jò.